ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ o. Etí tẹ́ máa fi ń gbọ́ wa kò máa ní dì. Bákan náà ojú tẹ́ fi rí wa ò ní fọ́, ẹ ò máa nírun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́ Primate Ayọ̀délé ti jáde o. Ó ti jáde, ó ti sọ ìran ńlá kan kalẹ̀. Ó ti sọ àwọn ìran ńlá o, èyí tó mọ̀ tó rí nípa bàbá Tinubu, pàápàá jùlọ nípa election 2027. A ṣì wá 2025. Sápá tó ṣe ṣége Pro Max fún Nàìjíríà lọ́wọ́, àìtí ìrí solution ṣe sí yẹn. Ẹ ń sọ̀rọ̀ 2027. Ẹ wo ẹ fẹ́ la. Ó ti sọ̀rọ̀ Primate Ayọ̀délé, ó ti ju ìran kàbìtì kan kalẹ̀ lórí ètò ìṣèjọba ẹlẹ́ẹ̀kejì tí bàbá Tinubu lọ. Bẹ́ẹ̀ ni o, gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pásítọ̀ yìí dáadáa, ìyẹn Primate Elijah Babátúndé Ayọ̀délé, ó ti drop ìran 2027 presidential election kalẹ̀. Bẹ́ẹ̀ ni o, ó ti drop ìran ńlá kalẹ̀ tó jẹ́ wípé ó máa le. Àwọn ìran ilé àkọ́kọ́ ìran yìí ni pé ó ní bàbá Tinubu ẹ lọ múra o, ó ní kí wọ́n má dira ikú pa ẹ́ dànù, àgáyẹ̀ ń di ẹnìyẹn tó túmọ̀ sí pé kí bàbá Tinubu lọ múra dáadáa nítorí wípé Muhammadu Buhari, ìyẹn ààrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ó sì ń bọ̀ wá tako bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni o, ó ní kó lọ múra dáadáa o. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ wòlíì Elijah Ayọ̀délé dáadáa, ó ti padà ó ti sọ̀rọ̀, ó ní kó múra dáadáa. Ó ní ẹ má jẹ́ ń tàn yín, Muhammadu Buhari will not support incumbent President Bola Tinubu in 2027 election. Ó ní Buhari ò ní tán, kò ní abágbọ́n tẹ̀ tí mọ̀ pé Buhari ò ní support ẹ̀. Kò dìgbà tó bá sọ, nítorí bàbá Buhari gan múdi wọlé ni wọn ò rí nǹkan kan sọ. Àwọn agbọ́n ti mọ̀, torí àwọn agbọ́n mọ̀ pé àwọn Fúlàní ìmọ̀ wọn máa padà ṣẹ́ǹkì bàbá Tinubu rí. Ṣé mọ̀ pé àìpẹ́ aláìpẹ́ ìníṣẹ́ tí máa pariwo tó sọ wípé wọ́n ti fẹ́ gbàjọba lọ́wọ́ òun, kó má jẹ́ pé gbogbo àwọn kíní làwọn arábí yìí máa kó jọ tó máa lè gẹ̀ẹ́sì bàbá Tinubu ní 2027. Ẹ máa gbọ́ bóyá sọ lọ, ó ní òun rí wípé Buhari ò tiẹ̀ ní sọ́pọ́tì bàbá Tinubu lẹ́lẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ ni ó lóun ti sọ tẹ́lẹ̀ o, ó ṣeéṣe kẹ́yìn ọmọ Nàìjíríà má gbàgbọ́, ṣùgbọ́n òun tún sọ lẹ́lẹ́ẹ̀kejì, Buhari ò ní ṣe kíni, kò ní sọ́pọ́tì bàbá Tinubu lẹ́lẹ́ẹ̀kejì. Ó ní lóòótọ́ o, ó lè kọ́kọ́ pretend kó dẹ̀ mọ́ bíi pé òun tẹ̀lé wọn, ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ tó bá di ìparí kò ní identify bàbá Tinubu mọ́, ó máa yọwọ́ bàbá Tinubu láwo ni. Ó wá ní tó bá dàbí rọ́ ẹja máa wo, ó ní ẹja máa wo, ó ní pàápàá jùlọ ìyẹn ò dí tó máa ṣẹlẹ̀ kó má ṣẹlẹ̀ lọ́wọ́, yóò ṣẹlẹ̀. Ó ní yóò ṣẹlẹ̀ torí wípé kí ni wọ́n ní tó máa ṣẹlẹ̀ kò ní ṣaláì ṣẹlẹ̀ o. Wọ́n ní yálà Buhari wọlé o, yálà Buhari support o, yálà Buhari ò support o, ní tó máa ṣẹlẹ̀ ní second term sí bàbá Tinubu, wọ́n lé ọwọ́ Ọlọ́run ló wà. Bẹ́ẹ̀ ni, nítorí kò sí lọ́wọ́ oṣó, kò sí lọ́wọ́ àjẹ́ rárá o. Election 2027 kò sí lọ́wọ́ anybody. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí lọ́wọ́ anybody. Kódà ṣẹ̀rí election 2027 ó tún sọ nípa Peter Obi. Bẹ́ẹ̀ ni ó ní iṣẹ́ mọ̀ pé Peter Obi ti lọ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Bala Muhammed, ìyẹn PDP. Ìyẹn ní kọ́kọ́ ó tún sọ nípa Abacha àti Hamzat Mustapha tó lọ́jọ́ ní SDP. Ṣé mọ̀ wípé SDP àti mú wá pé ẹ múra lórí SDP yìí o, ẹ múra. Bẹ́ẹ̀ ni ó tún wá sọ, ó ní renewal bàbá Tinubu beg me SDP
ó ní El-Rufai El-Rufai wọ́n ní kẹ́ ẹ múra o bẹ́ẹ̀ ni pírẹsidẹ́ǹtì wọ́n ní kẹ́ ẹ múra ẹ má jẹ́ ń tàn yín àwa gan ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé election 2027 ó máa pẹ́pẹ́ nítorí wípé Fúlàní ti gbé ọ ti bójú àti bàbá Tinubu ti kọ́kọ́ bójú wọn jẹ́ náà bàbá Tinubu ti bójú wọn jẹ́ so tó bá wá jẹ́ bẹ́ẹ̀ àwọn náà lè máa padà fìbínú fẹ́ ṣẹ̀ǹkì bàbá ẹ̀wẹ̀já ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀já gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ. bẹ́ẹ̀ ni Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́yọ́ wa ó ní wòlíì ṣe rí gbogbo ìtẹ̀sọ̀ yìí kò bá wa nítorí pé a ò lè sọ pé ẹ ti di wòlíì olóṣèlú rẹ̀ torí náà ẹ wo òmìnira wa òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́yọ́ wa pé gbogbo ìtẹ̀sọ̀ yóò kàn wá àníkẹ́ pín orílẹ̀-èdè kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ibẹ̀ nìkan tún jẹ́ kọ́yọ́ wa oníṣó ẹ̀ tí ẹ lè ríran nípa ìfẹ́ Ọlọ́run sí wa ẹ ò lè ríran bí orílẹ̀-èdè ṣe máa gba òmìnira pé gbogbo ìrántí wòlíì Primate Ayọ̀délé rí ojú lórí politics ni ṣé political prophet ló fẹ́ dì ní àbí kí ni ká sọ ẹ wo gbogbo ọmọ Yorùbá Nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún àwa náà ti sọ fún bàbá Tinubu náà tẹ́lẹ̀ ṣùgbọ́n àwa ò fẹ́ kó di election 2027 káwa tó gba òmìnira wa torí ẹ̀ la ṣe ń ké tantan pé let Yorùbá go bẹ́ẹ̀ ni ẹ fún Yorùbá láyè ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ni kan jẹ́ pé ṣẹ́rí kò tí ẹ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò lè ṣẹlẹ̀ gbogbo ìtẹ́ sọ pé Buhari máa dín yẹn rọ́ ni ó ní bàbá Tinubu sì máa lọ lẹ́lẹ́ẹ̀kejì another 8 years kódà ìkọ̀kọ̀ ò ní mí pínkì kò ní dún ọ̀run ò ní torí ẹ̀ jábọ́ sílẹ̀ gbogbo ọ̀tá kọ̀ lè pọ̀ ni ṣùgbọ́n wọ́n ní Ọlọ́run ló yìí máa padà dájọ́ gbogbo ọmọ Yorùbá àní ẹ jẹ́ ká pín bàbá Tinubu ẹ ṣe the right thing at the right time now let everybody go separate way ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún lọ́sí pé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ la fi sọ pé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ́ṣu ni o àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹnu wò gbogbo ẹni tó bá wà láòní dé ó máa láòní dé bá God bless Yorùbá Nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi la fi kí yín pé ó dàbọ̀.